ibì kan náà mo lọ tán pè ní Apòmù. Apòmù kí ló lọ ṣe lápòmù. wọ́n ní wọ́n lọ ṣe rúkìá fún bẹ́ẹ̀. ibẹ̀ ni ó ń sọ tẹ́ bá gbọ́ tó ń pòsì káàkiri pé wọ́n chain o ẹ̀ tí ì rí. èmi máa ń gbọ́ pé wọ́n ṣì ní òun máa ń gbọ́ ní bọ̀tí mi ò bàtí mi ò. ibi tí bàbá ẹ̀ mo lọ ni wọ́n ti chain ẹ̀. ẹni tí wọ́n ń sọ yìí àáfà yẹn mi ì rírí èmi àti ẹ̀ ò jọ sọ̀rọ̀ rí. kódà ìjọ tí mo fẹ́ gbọ́ voice àáfà yẹn nìkan ló pe àáfà yẹn lẹ́gbẹ̀ẹ́ mi bọ́n tó sọ fáwọn yẹn ni pé a gbé òun lọ síbi kan lọ chain òun. lóòótọ́ a sì gbà pé mùsùlùmí ni wá òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ní al-ayn haqqu n ti ń jẹ́ ojú burúkú ẹ̀mí burúkú òdodo ni a gbà wípé àwọn àlùjànnú wà nínú àkídàtu sahiha àkídà eléyìí tó jiná ó ní pé àwọn àlùjànnú wà mùsùlùmí tí ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ kò Islam ẹ̀ kò ní proper Islamic understanding àgbà ṣùgbọ́n kò sí bí ṣòro ṣe lè tó àfàṣà bí spiritual issue ṣe lè tó téèyàn bá gbà pé kò sí agbára tó lè tó agbára Ọlọ́run bá ó resolve ẹ̀ ṣùgbọ́n tó ṣe òun ni pé ẹ̀mí títí ẹ̀ ò fà sọ́lọ́run láti ilẹ̀ tẹ́lẹ̀ kò nífẹ̀ẹ́ Ọlọ́run láti ilẹ̀ kò nífẹ̀ẹ́ Ọlọ́run torí pé bí ṣòro ẹ̀ ṣe pọ̀ tó Ọlọ́run bá kó ọmọ ogun fún nínú àwọn èèyàn even nínú àwọn àlùjànnú ṣùgbọ́n òun gangan ẹni tó jẹ́ pé ẹjẹ́ ń pa yín lẹ́rìn tí a bá sọ pé ó ń kírun báyìí ó máa ń kírun láì ṣàlùwàlà tẹ́mi bá ti masjid dé. bóyá ó ṣe táyà mọ́mù ni bóyá táyà mọ́mù ló ṣe. ìjọ tó ọmọ ọ̀dọ̀ jẹ́wọ́ fún mi báyìí fún o pé ó ní yóò sáré bọ́ sí orí ibi tó ti ń. ẹ bá lè rí pé ó ń kírun alágbá. tó bá ń ṣàṣkár yóò mú fóònù lọ́wọ́ báyìí yóò máa ṣe bígbà tó ń ṣàṣkár bígbà tó ń ka hisnu muslim lórí fóònù ọmọ èmi wá fura pé ẹni yóò ṣàṣkár ìjọ yẹn mo kàn lọ ká aṣọ lójú wíńdò lẹ́yìn ìkùlé ni ẹni tí ó ń ṣe àṣkár kí tó kò nu yàrá ìgbà tí mo dé ẹ̀yìn Facebook ni ó ń wò lájà ń wò ìgbà tí mo wọlé padà tí mo wo orí fóò ó ti di hisnu muslim. bóyá ó switch lọ́sùn ó tún lọ bọ̀ nínú. ṣe rí afáṣáyé àwọn kankan wà tí mi lè sọ but àwọn tí mo sọ yìí mo fi clarify àwọn kankan tó ti sọ jáde